Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, etí tẹ́ ẹ máa fi ń gbọ́ wa mà nídìí. Bákan náà, ojú tẹ́ ẹ sì fi rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà, ẹ ò ní ròhun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Gbogbo ọmọ Yorùbá ká máa jó, ká máa yọ̀, ká máa jó jàgídíjàjó. Ṣùgbọ́n bí ẹ ṣe gbọ́ yìí, ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé yín débẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ n gbé yín débẹ̀. Ṣé ẹ mọ̀ pé ǹjẹ́ ẹ ti gbọ́? Wọ́n ní àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà àwọn ló ń ṣe alátìlẹ́yìn fún àwọn agbésùnmọ̀mí. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà àwọn ló ń ṣe alátìlẹ́yìn fún àwọn agbésùnmọ̀mí tó fi jẹ́ wípé àwọn agbésùnmọ̀mí wọlé wọ́n ṣe wá bó ṣe wù wọ́n. Bẹ́ẹ̀ ni tí wọ́n fi ń pa àwọn ará ìlú. Àṣírí ti tú o, àṣírí ti tú. Ṣùgbọ́n ibi tí mo ti kọ́kọ́ ní ká máa jó jàgídíjàjó ni pé Ọlọ́run ti gbèjà wa. Ọlọ́run tí kì í ṣọba ìkà, ó mà ti gbèjà wa. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn àjọ US wọ́n ti bínú o, wọ́n ti change ẹ̀, wọ́n ti jẹ́ kó yé àwọn ilẹ̀ Nàìjíríà. Now orílẹ̀-èdè United Nations, orílẹ̀-èdè United States wọ́n ti approve láti dẹ́kun, láti dáwọ́ àwọn tó ń pa Kìrìsìtẹ́nì, pàápàá jùlọ lórí ìpànìyàn tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà yìí lọ́wọ́lọ́wọ́. Àwọn orílẹ̀-èdè US ti bá wa dá sí o, bẹ́ẹ̀ ni wọ́n ti bá wa dá sí, wọ́n ti jẹ́ kó yé wọn wípé àní lọ́wọ́lọ́wọ́ ó dàbí pé ẹ fojú di àwọn èèyàn pé bóyá wọn ò ní olùgbèjà, ṣùgbọ́n náà olùgbèjà ti dé o. Kódà wọ́n dúró ni o, wọ́n ní àwọn ò ní gbà. Ṣé wàá rí wípé Ọlọ́run ti gbèjà wa? Ọlọ́run ti gbèjà wa, no wonder. Abájọ, àṣà wo lórí wa gan-an? Àṣé àwọn gan ni ìṣòro wa. Ẹ̀yin ni látijọ́ yìí, láti gbà ẹ̀yin ni. Now àwọn orílẹ̀-èdè US wọ́n ti wá dúró tán báyìí o, wọ́n ti yarí, wọ́n ti ní pé kí wọ́n dẹ́kun ìwà pé wọ́n ń pa èèyàn lórílẹ̀-èdè Nàìjíríà. Kódà wọ́n dúró tí wọ́n ní o. Tẹ́ ẹ bá rí àṣé lóòótọ́ ni gbogbo bí wọ́n ṣe ń pa wá lórílẹ̀-èdè yìí, àṣé kò ṣẹ̀yìn ìjọba Nàìjíríà, nítorí ẹ̀yin náà rí pé bọ́n ṣe ń pa wá tó wọ́n ò fọ̀hùn. Bẹ́ẹ̀ ni wọ́n ò fọ̀hùn rárá bí pọ̀ tí ẹ fẹ́ sọ anything, wọn ò sọ anything láti fi lè jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn gan-an wọ́n pẹ̀lú àwọn tó ń ṣe wá. Ṣùgbọ́n náà ó ti wá ṣẹlẹ̀ o, àwọn US ti dìde tiwọn, wọ́n ti gbéná wojú wọn. Àṣé ọwọ́ àwọn ìjọba wa Nigeria leaders, àṣé ọwọ́ wọn bẹ ní ibi ìpànìyàn tí wọ́n fi ń pa àwọn Kìrìsìtẹ́nì káàkiri ní gbogbo Nàìjíríà. No wonder. Abájọ tá a ṣe tẹ́ ní Western world, abájọ tá a ṣe tẹ́ tó jẹ́ pé àfàtẹ́tẹ́ dì í tí àti ẹ̀ fi wá pọ́n wa lé mọ́. Wọn ò tiẹ̀ pọ́n wa lé, níṣe ló máa ń yẹ̀yẹ́ wa ní. Àṣé àwa gan-an ni. Àṣírí ti tú o, àṣírí ti tú báyìí. No wonder táwọn Western world ṣe máa ń fi ojú ọ̀daràn, ojú olè wò wá. Àṣà wo lórí wa gan ti balẹ̀ jẹ́? Gẹ́gẹ́ bí rìpọ́ọ̀tì tí wọ́n documented wípé October 23, 2019 àti September 2023, ẹ wá gbọ́ iye àwọn ẹ̀mí tí ó ti ṣòfò during that time láti 2019 to 2023. 55,910 people ni wọ́n pa o. Tó dẹ̀ jẹ́ pé 21,000 èèyàn ni àwọn agbésùnmọ̀mí tí wọ́n da orílẹ̀-èdè Nàìjíríà láàmú tí wọ́n ti jí gbé. Ẹ̀yin náà rí, àṣé gbogbo ẹ̀ ló ní rẹ́kọ̀dì. Àṣé àwọn United Kingdom gan, àwọn United States, àṣé wọ́n gbogbo bí àwọn olórí wa ṣe ń fìyà jẹ wá tó ń pa wá. 55,910
tó dẹ̀ yẹ pé 21,000 ni àwọn agbésùmọ̀mí jí gbé lọ. Ṣùgbọ́n tèmi ni pé ṣẹ́rí nọ́mbàsì táwọn United States sọ yìí ó dàbí pé wọ́n update o ẹja sọ fún wọn update, nítorí every blessed day ni àwọn Fúlàní ń pààyàn, every blessed day ni àwọn agbésùmọ̀mí ń jínigbé, àwọn agbésùmọ̀mí every time ni wọ́n ń gbéyàn. So torí ẹ̀ la ṣe pariwo lójoojúmọ́ pé Yorùbá nation la fẹ́ o, òmìnira ilẹ̀ wa òun lè jẹ́ wá lógún. Ẹ wo torí bàbá Trump ẹ wo kò ṣe pé bóyá 55,000 náà tẹ yẹn nìkan ló pa àbọ̀bá yín tọ́jú ẹ̀ wọn ò fẹ́ sọ́tán wọ́n pa rẹ́dẹ ṣèbí ní nọ́ọ̀tì nìkan lẹ́ ń sọ sà. Ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n tiẹ̀ ti take over gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ bó ti wù kó mọ́, eléyìí ń sọ̀rọ̀ nọ́ọ̀tì nìkan mọ́ àbí south nìkan, wọ́n ti take over gbogbo orílẹ̀-èdè tó jẹ́ pé ayọ̀ ara tó wù wọ́n òun ni wọ́n dẹ̀ ń fi ilẹ̀ Yorùbá dá. Ẹ wo Ọlọ́run tẹ̀ tí wá ṣe pé wọ́n ti dá sí àjọ United States ti dá sí o, wọ́n ti ní ó tó gẹ́ alúbàtà ikọ̀ ìdarí èyí tẹ́ pa wọ́n papòpà tó. Ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ èèyàn ṣẹ́dídì tá a fi pọ̀ pé Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn ẹ̀já gbọ́n táwọn èèyàn sọ bẹ́ẹ̀ ni Yorùbá nation must stand by the grace of God. Gbogbo àwa tí a dìde fórílẹ̀-èdè Yorùbá Ọlọ́run á máa kún wa lọ́wọ́ ṣiṣẹ́ o. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá o. Yorùbá nation la fẹ́, ọmọ Yorùbá àtàtà lágbàáyé a kú oríire o, nítorí pé àjọ United States wọ́n ti dá sí i. Donald Trump gan ti jẹ́ kó yé wọn pé ẹ wá láì kí ṣe màálù láì kí ṣe já ẹ kọ́ mú wọn pípípí láì ṣe náà kándù ẹ stop ẹ̀yin ìjọba Nàìjíríà wọ́n sọ fọ kẹ́ ẹ stop ẹ o. Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni nílé lóko lọ́nà lẹ́yìn odi Ọlọ́run Elédùmarè á ṣeun fún wa o. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá a dúpẹ́ o, nítorí wípé ẹ ṣe eléyìí ṣe wá gbọ́ Mufti Ìwó ọba Abdulrasheed Ìwó àti àwọn Ìlọrin tó kù àṣírí yín máa tó gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ balẹ̀ Yorùbá láṣẹ Èdùmàrè àṣírí yín á tú. Ọ̀pọ̀lọpọ̀ òmìnira tí ó yẹ ká ti gbà tipẹ́tipẹ́ ṣùgbọ́n àwọn wèrè kankan ni wọ́n ń dí i lọ́wọ́. Ẹ wo òmìnira ilẹ̀ Yorùbá ó máa ṣojú wa, bẹ́ẹ̀ ni ó máa ṣojú wa o. Ojúlówó àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá òun náà la máa jèrè ẹ̀. Àmì ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ̀ ẹ jẹ́ yàwó èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation òun nìkan ọ̀nà àbáyọ la fi sọ pé God bless Yorùbá nation. Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè tèmi o. Ó dàbọ̀.